Africa Content TV. Ọlọ́jọ́ mi ò wálé. Ọlọ́jọ́ mi ìwà ìtura ìjọ ọlọ́jọ́ mi ò bàjẹ́ mi lóbẹ̀. Ìwọ màláwá máa ṣe àjọyọ̀ kan péjọ. Ìsìnkú méjì ló fẹ́ ṣe òkú kọjá pẹ́. Ló fẹ́ kí ìbò bá lè di ọkọ̀ sórí. Ìwà ìdí ọlọ́jọ́ mi ò bàjẹ́ mi lóbẹ̀. Ṣerú ẹgbẹ́ mi mú bẹ̀rẹ̀. Jẹ́kí lẹ́nu pẹ̀lú ìrànlọ́ lọ́wọ́. Orí mi máa ń dẹ̀rọ kò bá ń jẹ́. Ilé ayé mi túbọ̀ máa ń dùn. Májẹ̀ ṣerú ẹgbẹ́ mi mú bẹ̀rẹ̀. Jẹ́kí lẹ́nu pẹ̀lú ìrànlọ́ lọ́wọ́. Orí mi máa ń dẹ̀rọ kò bá ń jẹ́. Ilé ayé mi túbọ̀ máa ń dùn. Bàbá mi ṣe, bàbá mi ṣe, bàbá mi ṣe. Bóyá jòkó síbẹ̀, kásìkàdé kájẹ́ lọ tán. 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 Ọmọ ilé ṣe rẹ̀, ṣe dáadáa. Ọmọ ilé ti jẹ lọ sí òun ní sáré ògbó. Sáré wà lórí ìtàná ògbó. Ọgbọ́n níwá ní. Ọgbọ́n tí wọ́n ní ìsọ̀dẹ̀ ní bẹ́ẹ̀. Jáìsàn ló ti fẹ́ ẹ̀gbọ́n. Àgbàlagbà kò sẹ́yìn ọ̀sọ̀fẹ́ náà ń lọ mọ́ ṣùgbọ́n. Bàbá rẹ̀ ní ìfọ̀gbọ́n ọmọ ṣùgbọ́n. Ẹyẹ bí sílẹ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ ìkàdé rí. Àfọ̀ ìbọn bóyá nù wọlé ló ń bẹ. Ojú ọba rẹ̀ lórí rẹ̀ láti rògbòn òṣùpá òun. Àmẹ́tì lójú oko. Gbogbo tẹ́lẹ̀ mọ́ ògbó. Àmẹ́tàṣọ nínú lórí fújì. Àdàbí òṣùpá sáré dán bàbá. Bàbá sí lé wọn bá ṣàkàṣà. Wọlé. Àwọn sàbẹ̀ èdè ń bẹ̀ bí. Kí ni jẹ́ mọ̀? Lọ́lọ́gùn aládé òsìgbò dísà, aládé òsìgbò sẹ̀rẹ̀ dísì, òsìgbò sẹ̀rẹ̀ ìṣẹ́ra àyíta ìyèrè, àyíṣà ìyèrè sẹ̀bẹ̀, ìṣẹ̀bẹ̀ ọmọyọ kókó, ìkókó òrìṣà, ìkókó kàṣà, òrìṣà aráyé, aráyé gbogbo onírè, onírè àpọ̀
onírà àkọ́kọ́ ìgbálẹ̀ ìgbálẹ̀ gbàsẹ̀ ìgbàsẹ̀ olóńgbò ẹjọ́ bá bá yẹ yá bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ bá rọjá gbàjà. Ayé ọgbọ̀n dọ̀tún lé mọ́. Gbogbo ní kí aláàlá ṣòwò.